Níbo lẹ ń lọ báyìí. Ẹ fẹ́ lọ gbá bọ́ọ̀lù. Ẹgbẹ́ gbá bọ́ọ̀lù wo lo fẹ́ràn. Adam ẹgbẹ́ gbá bọ́ọ̀lù wo lo fẹ́ràn. Adam ẹgbẹ́ gbá bọ́ọ̀lù wo lo fẹ́ràn. Ẹgbẹ́ gbá bọ́ọ̀lù wo. Kí ni Ronaldo. Ronaldo ní agbábọ́ọ̀lù kẹsẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Ronaldo ní agbábọ́ọ̀lù kẹsẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lo fẹ́ràn. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kamil ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo lo fẹ́ràn. Ronaldo. Chelsea ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó fẹ́ràn. Ronaldo ní agbábọ́ọ̀lù. Ok, ṣé gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù tẹ́ fẹ́ràn nìyẹn. Ok. Daddy, so mi fẹ́ràn Arsenal. O fẹ́ràn Arsenal. Kí ló dé. No. Mọ́mí máa ń bínú. Mọ́mí ń bẹ̀rù Kamil ẹgbọ́n sí lóòótọ́ ni. Kí ló dé tí mọ́mí máa ń bínú. Tó Arsenal kì í gba bògéni. Adam ń gbọ́ kí ni wọ́n mọ̀ ṣe fún Arsenal kì í gba bògéni lóòótọ́ ń gbọ́ sí lóòótọ́ ni. Kí ló ṣẹlẹ̀. Wọ́n ṣe kí ni. Wọ́n na Arsenal. Wàhálà ni. Ẹ mọ̀ pé Arsenal ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ẹ mọ̀ pé olùkọ́ yín fẹ́ràn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal olùkọ́ yín náà fẹ́ràn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Ọmọ Yorùbá lèmi o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.